ǹjẹ́ a tún kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ẹ ti láǹfààní àti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti múròyìn wá lájà àbálẹ̀ lọ́tùnlọ́tùn lórí bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé mo lójú tẹ́ fi wò wá ojú náà ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà láṣẹ bẹ́ẹ̀ ta tún gbàjọ tá a gbá tì ta ní káwa mú wá sí ti ìgbọ̀yìn fún ti àsìkò yìí orúkọ oníròyìn ọ̀nà ni àyànfẹ́ Elédùmarè bí ìṣe wa ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn ta àsìkò yìí náà. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti ṣe bẹ́ẹ̀ tẹ arákùnrin tó pa alábàágbé rẹ̀ àti ọmọ rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Ènìyàn 4 ló ti jóná gbúgbú látàrí ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà márosẹ̀ ìpínlẹ̀ Ògùn. Ilé-ẹjọ́ májísírèètì tó fi kalẹ̀ sílùú Ìbàdàn ló ti ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ òsì júwe ilé fún àwọn akẹ́kọ̀ọ́ 3 kan wípé kí wọ́n máa wà látìmọ́lé lórí ẹ̀sùn ìpànìyàn ṣáájú kí ìgbẹ́jọ́ wọn kó tó tẹ̀síwájú. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Borno ti ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin gbé ọ̀kan lára àwọn ẹlẹ́wọ̀n tó ṣe bẹ́ẹ̀ sá lọ lásìkò omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù. Ó kéré tán àkọsílẹ̀ ilé ènìyàn tó ti jáde láyé látàrí ìjàmbá ojú pópó tó wáyé lópòpónà Kaduna tá a múròyìn rẹ̀ wá lówùúrọ̀ yìí níṣe ni àkọsílẹ̀ ti di 40 ènìyàn tó jáde láyé látàrí ìjàmbá ojú pópó ọ̀hún. Ìròyìn ilẹ̀ òkèèrè báyìí àwọn ọmọ ìyá 4 ni wọ́n ṣe bẹ́ẹ̀ kú sínú fíríìjì àlòkù kan lórílẹ̀‐èdè Namibia. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti ṣe bẹ́ẹ̀ tẹ arákùnrin kan tó ṣe bẹ́ẹ̀ pa alábàágbé rẹ̀ àti ọmọ rẹ̀ ní ìpínlẹ̀ Èkó látàrí wípé wọ́n ní ó kọ̀ wọn kò tún ilé ṣe òun ló bá ṣekú pa ti ìyá tọmọ náà. Arákùnrin afurasí ọ̀daràn kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Vincent Okipayi ó ní ọwọ́ ti bàbá yìí lẹ́yìn tó gbé ní agbègbè Ẹlẹ́mọ̀rọ̀ ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kàn pé níṣe ni ó ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa arábìnrin tí orúkọ rẹ̀ jẹ́ Gloria àti ọmọ rẹ̀ ọkùnrin lórí ẹ̀sùn wípé wọn kò tún ilé ṣe ní ìpínlẹ̀ Èkó náà. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin tó sọ ó ní ọjọ́ 15 inú oṣù táwa yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀ èyí tó ṣe dédé ọjọ́ àìkú Sunday nínú èyí tó ti sọ di mímọ̀ wípé arákùnrin Vincent yìí ó ní wọ́n fi páńpẹ́ òfin mú lẹ́yìn tí wọ́n ta àwọn lólobó wípé ó ti wu ìwà burúkú kan pẹ̀lú bó ṣe ṣekú pa Gloria. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n ní wọ́n jọ ní ìfàǹfà láàrin wọn àti olóògbé náà wípé wọn kò gbá ilẹ̀ wọn kò tún ilé ṣe ó ní ọ̀rọ̀ bá di yánpọnyánrin ṣùgbọ́n ká tó ṣẹ́jú ká tó fọ̀ níṣe ni Vincent ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu Gloria àti ọmọ bíbí inú rẹ̀ lẹ́yìn tó ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa Gloria tán níṣe ló tún kó òkú rẹ̀ tó sì dì sínú báàgì Ghana must go nínú èyí tí wọ́n sọ wípé ọwọ́ bá lásìkò tó ń hùwà burúkú yìí pẹ̀lú bọ́n ṣe ta àwọn agbófinró lólobó tí wọ́n sì tètè pa kítí mọ́lẹ̀ láti lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ nínú èyí tí wọ́n ti fi páńpẹ́ òfin mú nínú èyí tí wọ́n ti fi páńpẹ́ òfin mú Vincent tó sì ti wà lákọlò àwọn ọlọ́pàá báyìí títí ṣẹ́jú pákòpákò gẹ́gẹ́ bí Benjamin Hundeyin kò sì sọ síta. Ènìyàn 4 ló ti ṣe bẹ́ẹ̀ jóná gbúgbú látàrí ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà márosẹ̀ ìpínlẹ̀ Ògùn ní agbègbè tí wọ́n pè ní RCC Ògbérè níjẹ̀bú Òde ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ pẹ̀lú àlàyé tẹ́ni tó jẹ́ alukoro àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ìyún FRSC torúkọ rẹ̀ ń jẹ́ Florence Okpe tó ṣe ó sọ di mímọ̀ wípé ọkọ̀ kan tó ní àwọn ènìyàn 18 ní inú wọn ló ṣe bẹ́ẹ̀ ní ìjàmbá lójú pópó látàrí bí ó ṣe sọ ìjánu rẹ̀ nù nínú èyí tó mú kó lọ forí sán ilẹ̀ tó sì buná jẹ lójijì. Gẹ́gẹ́ bí àlàyé tí Florence sọ ó ní nínú ọkọ̀ ọ̀hún wọn láti rí àwọn ọkùnrin tí wọ́n jẹ́ 8 nínú èyí tí obìnrin ibẹ̀ ti jẹ́ 10 ní Ìjẹ̀bú Òde kò ló ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ ní wàrà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tán níṣe ni àwọn 4 wọ́n ṣe bẹ́ẹ̀
jáde láyé nínú èyí tí a ti rí obìnrin 3 ọkùnrin kan táwọn tó kù tí wọ́n sì fi ara pa yamayama. Gbogbo akitiyan àwọn ẹ̀ṣọ́ aláàbòjú pópó láti dóòlà ẹ̀mí àwọn 4 ọ̀hún látàrí iná tó ojú ọkọ̀ náà ó já sí pàbó, ṣùgbọ́n àwọn tó kù ni wọ́n ti gbé lọ sí Ìjẹ̀bú Òde hospital báyìí nílé ìwòsàn tó wà ní Ìjẹ̀bú Òde nínú ibi tí wọ́n ti sọ pé wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́. Wàyí o, àwọn ènìyàn 4 tí wọ́n ṣe bẹ́ẹ̀ jáde láyé ni wọ́n ti kó lọ sí ilé ìgbókùpamọ́sí tí wọ́n sì ti ń pe àwọn mọ̀lẹ́bí àti ará tí wọ́n bá dá àwọn ojú náà mọ̀ láti wá bọ́ síta kọ́ńbọ́ọ̀kì kí wọ́n wá béèrè fún àwọn òkú àwọn ènìyàn wọn náà. Ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìyún ní Ìyágànkú ló ti ṣe bẹ́ẹ̀ pàṣẹ kí wọ́n lọ fi àwọn akẹ́kọ̀ọ́ 3 kan sátìmọ́lé lórí ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn wọ́n. Ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Ìyágànkú tí ń ṣe ìlú Ìbàdàn gangan, ibẹ̀ ni adájọ́ ti sọ wípé kí àwọn akẹ́kọ̀ọ́ 3 kan tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Ìsẹ́yìn College of Health Science and Technology ti ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kí wọ́n máa lọ sí Agodi náà kí wọ́n lọ máa gba atẹ́gùn ṣáájú kí ìgbẹ́jọ́ wọn kó tó tẹ̀síwájú. Kí ni tí wọ́n ṣe tó mú ìdájọ́ eléyìí wá? Òun náà ni bí wọ́n ṣe fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n ṣekú pa akẹ́kọ̀ọ́bìnrin akẹgbẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe fi orúkọ àwọn ọ̀daràn 3 jáde nínú èyí tí wọ́n ti sọ di mímọ̀ wípé Sodimu Halima tó jẹ́ ẹni ọdún 18, Àgbédùn Zainab tó jẹ́ ẹni ọdún 23, Ọlálẹ́yẹ Ọládùnní tó náà sì jẹ́ ẹni ọdún 23 bákan náà. Ó ní wọ́n fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n ní ìfàǹfà pẹ̀lú akẹ́kọ̀ọ́bìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ẹniọlá Ismail tó jẹ́ ẹni ọdún 18 nínú èyí tí wọ́n ní wọ́n lu arábìnrin akẹ́kọ̀ọ́ náà ní ìlùkulù pẹ̀lú bá ṣe gbá lójú gbá nímú tó sì di wípé ìṣẹ̀lẹ̀ náà wọ́n ní agbèfọ́ba Fẹ́mi Olúwadáre tó sọ di mímọ̀ wípé ó wáyé ní ọjọ́ 29 nínú oṣù keje ní Ìsẹ́yìn tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ètò ní lẹ́yìn tí arábìnrin tó dolóògbé náà Ẹniọlá Ismail tó dé ilé ó ní ó ń pariwo orí fọ́ mi, ara ro mí, ẹ̀yìn dùn mí. Nínú ìtàn ní ariwo yìí òun náà ló pa tí ẹlẹ́kọ̀ọ́ ọ̀run fi ṣe bẹ́ẹ̀ tó polówó fún un tó sì jáde láyé. Wàyí o, ẹni tó jẹ́ adájọ́ ilé-ẹjọ́ májísírèètì ọ̀hún ìyún M. Mọ̀dáṣírù ó ní ó sọ wípé pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe rí yìí òun kò fààyè sílẹ̀ fún bẹ́ẹ̀lì àwọn ọ̀daràn ọmọbìnrin 3 náà pípé kan lọ wà ní Agodi ká máa gba atẹ́gùn wọ́n sì máa wo òye Ọlọ́run ṣáájú kí ìgbẹ́jọ́ wọn kó tó máa tẹ̀síwájú ní 30 ọjọ́ inú oṣù kejìlá ọdún tá a wà yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Borno ló ti ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin gbé ọ̀kan lára àwọn ẹlẹ́wọ̀n tó ṣe bẹ́ẹ̀ sá lọ lásìkò omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún. Bí ẹ bá gbàgbé níṣe láti mú ìròyìn kan wá fún wa pẹ̀lú bí ìròyìn náà ṣe jáde nínú èyí tí àwọn àjọ tó mójútó ọgbà ẹ̀wọ̀n ti ìpínlẹ̀ Borno ní olúùlú ìpínlẹ̀ náà ti ń ṣe Maiduguri tí wọ́n ti fi ojú àwọn ènìyàn tí kò dín ní 281 hàn dé nínú èyí tí wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn ènìyàn yìí ò ní wọ́n júbà ìwòrò tí wọ́n sì bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ lásìkò tí ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó ya apá kan fẹ́ǹsì ilé ọgbà ẹ̀wọ̀n náà lulẹ̀. Wàyí o, ìròyìn ayọ̀ tí wọ́n mú jáde ni wípé ọwọ́ ti tẹ ọ̀kan lára àwọn ẹlẹ́wọ̀n náà tó já sí wípé ìwà tó gbé dénú ọgbà ẹ̀wọ̀n gan ni pé ó ṣekú pa ènìyàn tí wọ́n sì pe orúkọ rẹ̀ ní Abubakar Muhammadu tó jẹ́ ẹni ọdún 27 ònàlẹ́sìn wò lójú móhùnmáwòrán yìí gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Borno Ahmed Wakili tó ṣe ó ní ọjọ́ 15 inú oṣù tá a wà yìí ní nǹkan bíi dédé agogo 3 ọ̀sán ní agbègbè tí wọ́n pè ní Bulakara Ward ní ìjọba ìbílẹ̀ Bubio ó ní ọwọ́ ti bà arákùnrin tí ó jẹ́ ọ̀daràn Muhammad Abubakar yìí lẹ́ni tí wọ́n sọ wípé ó ti júbà ìwòrò kó tó di wípé ọwọ́ tẹ̀ ní àsìkò tó ń sá lọ. Wàyí o, ó ní akitiyan àwọn sì ń tẹ̀síwájú láti fi lè fi páńpẹ́ òfin mú àwọn ẹlẹ́wọ̀n tó kù tí wọ́n júbà ìwòrò látàrí ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù èyí tó ṣọṣẹ́ ní agbègbè náà. Pẹ̀lú bí a ṣe mú ìròyìn wá fún wa láàárọ̀ yìí wípé
àwọn ènìyàn tí wọ́n jáde láyé látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó tó wáyé látàrí àwọn ènìyàn tí wọ́n ní wọ́n fẹ́ lọ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí òjíṣẹ́ ńlá Ànábì Muhammad ní í ṣe ni ìròyìn náà tún ti tẹ̀síwájú báyìí pẹ̀lú bí wọ́n ṣe ní àwọn ogójì ènìyàn ó ní wọ́n ti padà jáde láyé látàrí ìjàmbá ọkọ̀ èyí tó ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀mí àwọn ènìyàn ọ̀hún gẹ́gẹ́ bí a ṣe mú ìròyìn náà wá fún wa nínú àlàyé rẹ̀ lówùúrọ̀ yìí níṣe ni ìjàmbá ọkọ̀ ojú pópó náà ó ní ó wáyé lánàá òde yìí nílò tí wọ́n sọ wípé ó kéré tán ènìyàn márùndínlógójì ó ní ó ti jáde láyé látàrí ìjàmbá ọkọ̀ náà lásìkò tí wọ́n ní wọ́n fẹ́ lọ ṣe ayẹyẹ ọjọ́ ìbí Ànábì Muhammadu ṣùgbọ́n báyìí ìròyìn náà ló fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ènìyàn tí wọ́n fi ara pa lára àwọn tó wà nínú ìjàmbá ọkọ̀ náà níṣẹ́ ni márùn-ún tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé láàrin wọn ní agbègbè tí wọ́n pè ní Samunaka ìjọba ìbílẹ̀ Léèrè ó ní ìjàmbá ọkọ̀ náà ó ní ó ti wáyé wàyí o wọ́n bẹ Elédùmarè wípé àwọn tó ṣẹ́kù tí wọn kò tí ì ní àlàáfíà dáadáa kí Elédùmarè kó dákun dábọ̀ kó ṣe àlékún àlàáfíà fún wọn kí wọ́n lè ní àlàáfíà tó péye láti fi lè gbé ilé ayé wọn. Lábala ìròyìn ti ilẹ̀ òkèrè báyìí àwọn ọmọ ìyá mẹ́rin kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ kú sínú fìríjì àlòkù lórílẹ̀‐èdè Namibia. Orílẹ̀‐èdè Namibia yìí ni àkọsílẹ̀ wà wípé ó wà ní agbègbè North Eastern Zambezi region nínú èyí tí wọ́n sọ wípé ìlú kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Katima Mulilo ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé ní ọjọ́ ajé Monday tí ń ṣe ọjọ́ 16 oṣù tá a wà yìí pẹ̀lú àlàyé tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè náà tí ó ṣe ó sọ nímọ̀ pé àwọn ọmọ ìyá mẹ́rin kan ó ní wọ́n ń ṣeré nínú fíríjì àlòkù kan ní agbègbè náà tí fíríjì náà sì ṣe bẹ́ẹ̀ tó padé mọ́ wọn lórí nínú èyí tí wọn kò ní agbára láti lè ṣí fíríjì ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe àwọn ọmọ ìyá mẹ́rin náà ó ní ọjọ́ orí wọn wà láàrin ọmọ ọdún 3 sí ọmọ ọdún 6 ṣùgbọ́n wọ́n ní akitiyan àwọn ọmọ náà láti lè ṣí fíríjì àlòkù náà sókè kí atẹ́gùn lè yabò wọ́n ó ní ó já sí pàbó tí àkọsílẹ̀ sì wà wípé bíi wákàtí kan àbọ̀ ó ní wọ́n lò nínú fíríjì àlòkù yìí iléeṣẹ́ ọlọ́pàá ní lẹ́yìn tí wọ́n gbìyànjú láti dóòlà ẹ̀mí àwọn ọmọdé wọ̀nyí ní í ṣe ni wọ́n bá àwọn méjì tí wọ́n sì mí hẹ́lẹ́hẹ́lẹ́ nílò tí wọ́n tètè gbé wọn dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n lásìkò tí wọ́n gba ìtọ́jú lọ́wọ́ báyìí wọn náà ni àwọn méjèèjì náà ṣe bẹ́ẹ̀ jáde láyé táṣọ kò bọ́mọ yẹ mọ́ wọn tọmọ yẹ ó sì ṣe bẹ́ẹ̀ torí ò wọ ọjà wàyí o iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Namibia yìí ó wá ní kí gbogbo òbí àti alágbàtọ́ kí wọ́n ya ikọ̀ ojú ni alákànfin sọrí pàápàá jùlọ lórí àwọn ọmọ kéékèèké tó já sí wípé wọn kò dákan mọ̀ lásìkò yìí. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀yìn òun náà ni àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá a tún máa padà fún wa ní ìròyìn míì ẹ̀ láṣẹ lọ́wọ́ Elédùmarè èmi báyìí ní mọ̀ wá ẹ̀yin náà láti máa bá lágbára lọ́wọ́ Elédùmarè bí mo ṣe máa ń sọ èyí tó kàn yín jù nínú àwọn ìròyìn tá a ti kà yìí ẹ bá wa fi sínú comment section kẹjá mọ ibi àgbọ̀rọ̀ gbà lábala ìròyìn wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 bí mo ṣe sọ lẹ́ẹ̀kan orúkọ mi kò yí padà àyànfẹ́ Elédùmarè ni a kú iṣẹ́